kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tàtà o. Òwe pọ́nbélé ó mọ̀ láti mú wá o. Òwe tá a máa ń pa nílẹ̀ Yorùbá tá a kì í pa àpátan rẹ̀ tán. Ó la wá ṣe àtúnṣe sí. Ọmọ Yorùbá tàtà, a béèrè ìbéèrè lórí ètò tá a ṣe kọjá pé kí ni Yorùbá ń pè ní Opèrèkétè. Opèrèkétè. A sì jẹ́ kẹ́ mọ̀ wípé ẹni tó bá gbà yóò gba ẹ̀bùn. Kí ni Yorùbá ń pè ní Opèrèkétè? Ọ̀pẹ tí kò ga púpọ̀. Ọ̀pẹ tí kò ga púpọ̀ òní Yorùbá ń pè ní Opèrèkétè. Báwo gan la ṣe lè fi pa òwe àpátan lẹ̀ Yorùbá? Yorùbá pa wípé Opèrèkétè ń dàgbà. Ǹjẹ́ sá ti pa òwe tán rárá àti ìpátán? Báwo wá ni Yorùbá ṣe ń pa á tán? Jẹ́ ká délé sí alálùbáríkà tán sí onígbọ̀wọ́ ètò yìí. Ìbà fólóyèjì rẹ̀ mú bọ̀. Wá fẹ́ kọ́ ilé-iṣẹ́ Eludex Oluwaseun Ventures ní kó o ti ra ohun èlò ìkọ́lé rẹ̀. Ilé-iṣẹ́ Eludex Oluwaseun Ventures wà ní nọ́mbà 18 Fájuyì Road, Ilé-Ifẹ̀ àti Zone E Block 6, Shop 5, opposite OGD Tutors, OAU Campus Central Market. Telephone 080-333-78142. Bá ní Opèrèkétè ń dàgbà, inú adámò ń bàjẹ́. Ǹjẹ́ sá ti pa òwe tán rárá àti ìpátán? Báwo wá ni àpátan rẹ̀? Yorùbá ní Opèrèkétè ń dàgbà, inú adámò ń bàjẹ́. Adibaba tán inú abí wọn. Adibaba tán inú abí wọn. Bí Yorùbá ṣe ń pa òwe tán nù. Ìbéèrè tòní, èèyàn tó bá gbà yóò gba ẹ̀bùn lórí ètò yìí. Kí ni Yorùbá ń pè ní ààrọ̀? Àti pé báwo la ṣe lè fi pa òwe àpátan lẹ̀ Yorùbá? Kí ni Yorùbá ń pè ní ààrọ̀? Báwo la ṣe lè fi pa òwe tán nílẹ̀ Yorùbá? Ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá nìran mi. Ìbà fólóyèjì rẹ̀ ló kọ́ mi o. Yorùbá dùn, ó dùn bí àgbàyàn.